You where see me offer. Nothing about it, all the do you have on here. Where see where the letter man. All the do you have on here. Get bell for me. Get bell for me. Why you can't get the EKHOE? I'm the Roma Bassia. You get the EKHOE. You make one of them. Well, what do I have? I get my time. Anyway. In memory. I'll be clear now. Okay. Wash I mean, normally clear then. The Nickel Nutani came when I got. Or that we good. Again, if you get you want to go. The Melare Ban, the guy at the cigar. I'm type of bus in the streets. Many may information to say, we get any delay here. You know what? One stick. I'm not that man. You want to go okay, Semana Suzola. Why go on? Why the limit to share a woman? I am with your motor generation. Hey, obituary, my stamp. Quelle appelle Mia figure? My love, if you're married, they give me. Okay, mama. Ask me for no good. I worry. Yeah. Who gave you the premium skin? How can you skin?
Now, what's your? You don't want to give me. Wow, Latin. Latin, who work on Latin? I go Latin. No, I'm not there. You are in women. You are there. When I am not getting anyone. Everyone, you got well out with me. Everyone, Bob, what are you going? Oh, yeah, Latin. I get it. I guess. If it went out, begging me when I was. There you go. That you might see one. You might be something. Oh, boy, where they come up your money and bejuao. A pammy there, a got me to win last 2 weeks. I don't have a well. Yeah, go your boy when I take bed, they come. Yeah, go be. And go, Ferigo me. Yeah. Man, yeah. Mema wu we here. Bebe o, wa. Wa, ri ogwa yin. Ri ogwa yin. Wa. Me na mi ewe. Ebi no ma me o ya debi neme. But me po me no. Body ri ase, imemo, yo gwa yin. Ya mu egboto, yo gwa yin. Wa kele ke. Ebi no go me de. 4,500. Ibata na gbere 45. Uga irene, wari go gume. Udo vie na pa egume edaribo. Iwe geru nu eri opo we gbowe. O bo wa gbe me ya make we bet. No bo na gbe me ya na make we bet. Begi me we mu we ni ah. Ologo ma lawe gbe. Ugwa kan we a. Ugwa kan we a. Igwe ni oh no. Ibe go ki we there. Esto many kana ni biakado na izo na kwa. Ya, ini na we de ni mi we ya igwa opportunity ta ma we we. When my we gba ro se be. Ah we nikiri na Owe. When we man won don ni na ile gu e do ate. Unu ogbo. Oni se. Unu ri rogu e. Igwe ade. Unu ri rogu e. Abi do bi ari. Do aton. De gbe no ton. No iwe we do gun e we te. Igio itego kia. Wo ya tewo me otunu ya de ba no ya tewo wo to. Onu ya de ba bi abo bono re no ri kikina. Nu ya we gwaseleli yan. Egume mi go me ba ku e. Ya ri. Egume mi go me ba ku e. Ya ri. O gbe banu e lawe gbe ba go. Ve o du le o we ta mu ma we ge iwe me we. Won we. Amata no. Eme we ro mo ri o. Ale ti owo me na. Iwa o sale de. Igi mi ke gi na we kaka so nu do sa. Iwa o sa nega o na ya fe. Ese agmo we gi na. EKHOE, Sparrow. On a get my baby. On a get my baby. What's new? Huh? Since near moon and what by my ass I marry. On the anyway, I will me. Well, you're man. I'm getting up. Ah, we're from Hori. Come on, we are young. Oh, not buying the reality. Eh? Don't remember the man who is Luna. Oh, well, where you don't win the yard. Oh, make your Hana. Look, woman, or do it wrong. We are
your banana. Who is what do it? What can we for you? They don't have any trouble. You don't go away, man. When we get here. Every man will talk. Yeah, that you will do them well. I don't mind it. Not one of your way. I told them, we will get, and we are not going away. Oh, get here. Oh, Bulgaria. My baby. Oh, you got work from Alabama, and I will not tell my baby. No, my cat and your time. Oh, one. I'm going to handle the friend and no man. No, man, I said, yeah. Not to avoid nothing. We come over. We call over. I need to go and no, we are no one and love me so far. I'm not good in any. I'm not good. No man, I'm good in any. I love good in any. I have no time. You know, I was so. Sparrow. Do what he met to walk me. He make an look of it. Okay, 2 days. 2 days here for no mana. Okay. Calenero. Alright. We calculate. Oh, mana, calculate. I need to buy. We go to. We done. Me wa calculate me wa one can. E no so. What you right now? Ni mo ati buy. Mo ati calculate for me. Then even with your keep up on when we live. Maybe one more. You want to recognize? I don't want to go away one more. That's the type of 400,000. Tiwa wona nana ade kuno wa keni baba wa yeme no wa ke we wa toji ba iban we o ga iri o ya gu isi wina e kina wa do mo na e hai ali wona e na oma e to fifi o ga iri e ne neki o gufua ne nu kon ye wina yori o sarori o so fanye egwu Iwe ko ma gi awe wo wi
jeti ga wo wo me Maria ko. O si pa lo fi e ko ro to. That we was who I say, ma na ya ge. Huh? Ma na lo fi e ko ro to. Amane ko ki ae. Iwe de ma gbe ne ko, ariyan ma no bi ese o. Ede ma gbe ne ko, ariyan ma no gwe izu wa me gwe yi me zu wa me. Tata gbon yo. Gwe no na ku gwe ne ku emu. No wa ko de. Una wa pa wo wa we. O wo run wa ki ya totally. Awe a o na ge we o. Won na ge we. O gwugwo ni a ihun somwe. Won o na ge we. Me no ma o na ge me bo. Ihian ho me hian yo wa. Igele aka wi ya Wa me ba. Wa mi o me ba. Mada pepe soup ya ti we. Eyan ti mo wa eni ni. O eni. Mada pepe soup. O ha ma mu oriri ma pe ku owe. Una yunuwe. Unuwe no bia na. Una ya pa mi sika ke awo wi me. Una ya pa mi sika nya. Una ranu, una ya tie bod ne awo wi me kekeri me. Ana ekwemu. Wọ́n mi ò pa no wa da na. Owo ama mu me. Ina junu me na ranu me na ya pa mi sika nya. Uwe koda fun we. Le ku na mu me. Eku eti mu me. Muda epepe supu ni me hie ni. E me ya ri o to ya bo wa ya ro wa me. We ne ku emu ni a o. We ne ku emu. We na re mi ni a. Obi ogwa no da fo we jige. E civil defense ya bo. No ti aje wa na le wa kuna ku wa bo. Obi kalabanu wa muna no to akpolo lega re. Omo ma wo no enye ni egbe wo. Omo ma we nu egui no lazi akugbe ba. Omo ma we. Eku emu we. Ibege kele pobo la ni. Ohun da ma iro wo run. Enu na wa aga bi omo ri bi omo. Upe wo nwa igwe ara nu wa ti o wa. We mi ona ri e. Ohun oyo no obi le ka. Ekpo ma mu wa ari ohun ni Joseph to at the shame for you know what? Eku ewe wa. Eku ewe wa. Iu! Obota me pe ebe ni a le pe. O wa fi egbe wele pe. Muta we umosene. O mana nu we so na we me ala gigo. Gogwe. Abi ajo so shinu muju no. Aku me pa no we. Pano ya we ni pa no we. Pano. Ihe aku we kwa. Ya we ni pa no we ye pano. Ko ta fu we ke ya. Oku we afie. We do akia ne kwemu. Akia ne kwemu. Ajeje na oda for wo so kabu. Ta fo meje kabu. Lefi na Go wenya ne kwemu. Hey. Emi wa bu ne ma ni bu na meti go wodo. Uni be we na o si egu ma mi odo o re na uni be we. Na mi ege pepe super o lele yo na lele ri na. Iye bo si e. Ma adegbe de pepe do be. Iye ko si ne. Por que aí, Ana? Obe no. No coisa uma. Que não é bom. Por que aí? Ibo pe ni wa ya gie ma me bi wa ya die ejo awa mi dai. Gie wa ri yo e. O ma mi hun dani no bi otun eni. O me me dani ma e de ruta no na me. Ono wa don wa gban e ko. Oni eki, ono wa gban e ko. O wa yo wa na kin e. O yu gbe Ola dia eni ya ni wa mu me ria. Ite we se nu ya gie. Eki owa meti doze ni. Eki owa meti doze na. Italeme o. Iga bu yeso wa ni ja gbe ho e. Nini oda to yo saro lo na ba. Odobe ro na ala e. Odebu na la kwenye ya. Odebu la na ala. So pon be kinoro. Adegi mo si ememejo egbe ra ijo wi ma si ememejo egbe oga ta ma ya bu yeso oni we ni ti ma woni ma ni oga ni ti ra
gbókè mi bá na ọwọ́ yẹ gbókè mi wà. Yẹ kí náà wà lábẹ́ yìí kọ́ ló wà ní ẹ̀rọ. Ẹ́ẹ̀dì! Ọmọ mi bẹ́ẹ̀ jà lẹ́nu ẹ̀mẹ́. Àwọ̀ ayé níṣó. Àwọ̀ àwọ̀. Àwọ̀ àwọ̀. Ijó. Ẹ́ẹ̀dì! Ẹ̀mẹ́. Gbọ́ wà kò kàn án o. Ògùn gbẹ̀mẹ̀ ní àtẹ̀wé ní ìwé sí oyè orí nìkan yà sọ̀ wà wọ́n. Ní káàtó ọ̀nà ìlàmọ̀gùn. Èmi tí a ń lò wẹ̀ nínú wọn wá sẹ̀bẹ̀ rẹ̀ ní ẹgbẹ́ bẹ tí ó gbé. Ọ̀rẹ́ gbèrè àní ni. Ọ̀rẹ́ gbèrè àní ni. Yẹ tí mi gbèrè àní ni. Wọ́n sùn nú. Ṣé wọ́n fi ṣe nùkì nà ẹ́? Ọwọ́ ìyá náà gbé ní káàtó ọ̀nà. Láwùwọ̀ lámọ̀gbọ̀ ẹ̀yẹ kì. Ẹ mọ̀ sí ẹ̀mẹ̀ mẹ́yẹ. Kàmá ẹ̀wẹ́ náà gé gbé ọkọ̀ òbí mẹ́ kẹ́kẹ́ ọ̀dà fún ẹ. Wọ́n náà gé gbé ọkọ̀ òbí mẹ́ kẹ́kẹ́ ọ̀dà fún ẹ. Ẹ kí wájú ọ̀gbọ́n mi fẹ́ gbọ́dọ̀ fọwọ́ yà kí o fi gbó. Ẹ bá wà yá fẹ́fẹ́fẹ́ náà àwọn yòótọ́ ẹ kí ìzàkí ìyá wa. Ìbára ẹ̀ máa dún ọ̀sìn yìí. Ije me wọ́tọ́nù náà. Ọwọ́ kẹ̀nà ònòkè a máa gbòrì lọ́mọ ẹ̀ ọ̀gbòrì lọ́mọ ẹ̀ wẹ̀ n'obi jí náà wàtá mi mẹ́gbẹ́ ẹ̀ wọ̀ sí ẹ̀mẹ́mẹ́ jòrì lẹ́gbẹ́. Mo tẹ̀sẹ̀ mẹ́mẹ́jọ ẹ̀gbẹ́ à. Mo tẹ̀sẹ̀ mẹ́mẹ́jọ ẹ̀gbẹ́. Wọ́n ní nínú ẹgbẹ́ ọkọ̀ ní bọ́dà fún ẹ. Ọjọ́ bá ti yàwó mi gbó. Mo tẹ̀sẹ̀ mẹ́mẹ́jọ ẹ̀gbẹ́. Lára ẹni sọ́mọ̀ wọ̀. Ẹ kì ní wọ́n wá kan náà sálọ́bọ̀ máa jí ọ̀mẹ́mẹ́. Ẹ kí abẹ́ sẹ́tí hàn mẹ́mẹ́. Sẹ́tí ó sálọ́bọ̀ kẹ́kẹ́ tí ó tọ̀ náà ni màá fi owó ẹ̀yẹ náà. Ẹ kì mọ́ mẹ́mi náà sì yùwà gbé. Ẹ kẹ́ náà jẹ́ bá ní ọ̀fẹ́ kò jẹ́ ẹ pa ayé bá ní re. Wọ́n ìbẹ̀ kàn bu àkàndà fún ẹ. Olúwẹ̀ ká wẹ̀ kìnnà ó sábà ní ọ̀sán yìí. Wọ́n ti mọ̀ lẹ́yìn máa wẹ̀ wá gan náà. Jagunsa lẹ kì í so wọ́n mi lẹ́bẹ̀ẹ́ wọ́n dà fún ẹ. Jagé kìnnà tó bá ní. Jagé kìnnà mọ̀ múná bá ní. Ebi yẹ fẹ́ ọ̀sàgẹ́ ìyàwó. Láwùwọ̀ ẹ̀ ń dàgbẹ́ ẹ̀ tọ́ ma sọ́mi jọ ma ọjà ní ìyàwó. Làwọn gbẹ̀gbọ̀n. Ọmọ wẹ́sì ni a ṣe bá ní yàgé ní bèbí ló sára yàgé wẹ́sì. Wọ́n náà má bẹ́ẹ̀ bá ní. Ṣùgbọ́n ọ̀gá kẹnu ẹgbẹ́ ẹ ti kọ́ ọmọ sóbi jọ ma ẹ̀. Wẹ́ àgbàdé ni méje já kí ẹ̀mẹ̀ náà. Níbi náà wá kí n gbọ́ náà bá mọ́ mọ́ náà. Ìmẹ̀ tábù gbẹ̀dá bẹ̀rẹ̀ wọ́n náà má bẹ́ẹ̀ bá ní. Ọ̀sán gbàgbé ẹ̀yàn lè yọ ìbá. Wẹ́sì. Ọ̀sán gbàgbé ẹ̀yàn lè yọ ìbá yẹn. Ṣé kọ́ mọ wà ẹ́? Peculiar. Iko si mi Sato. Wọ́n sùn ní. Ẹ máa ń lò ṣe. Ọ̀dà fún ọ̀wọ̀. Yẹ́yọ̀ ọmọ yẹn sọ wà. Ọ̀dà fún ọ̀wọ̀ ìmí ẹ̀wọ̀ tẹ̀mítẹ̀. Ẹ̀yin náà wẹ̀ àbí tìrì ẹ̀. Màá tẹ́ wọ́n yẹ kí pàmò wá rẹ̀. Ẹ̀yin náà wẹ̀ ọ̀nà ọ̀dà fún Sato. Ọ̀nà ọ̀dà fún Sato. Ìyẹ́ ẹ̀ ọ̀dà fún ọ̀wọ̀ yẹn wọ́n mi mú ìgbà mú yọ mú. Inú mi wẹ̀ inú mi mú ẹ̀ẹ́rẹ́rìàna. Ọ̀rì ẹ̀fí ẹ̀yìn àtàfọ́ mi ní wá wẹ̀ náà. Ọ̀yọ̀bọ̀ owó ẹ̀ gbére. Ọ̀mẹ́mẹ́ nà ọ̀gá bẹ̀gọ̀ bẹ̀ ìzẹ̀kù. Ọ̀gá bẹ̀gọ̀ owó ìzẹ̀kù. Ọmọbọ̀ ilẹ̀. Ọ̀dà fún wẹ̀. Ọ̀mẹ́mẹ́ bí ẹ̀fí ẹ̀yìn àbẹ̀rẹ̀ náà. Èrò ayé ya fọ́tọ̀. Ọ̀dà fún wẹ̀ tẹ̀lé abẹ́ iye tẹ̀kẹ̀ wẹ̀. In fact, ẹ̀ má tẹ̀ sọ̀dà fún wẹ̀ lẹ́yìn tẹ̀lé ayé bí ọ̀mẹ́mẹ́. Sato tẹ̀kulẹ̀. Enuwe tana uwe so. Awe ma so na do ta. Ta o le be ban mi on. Zemenu jemenu do ma me no. E kan me
Sato, e won se ni na do tama we na. Ihe re tu kin ajaji. U jaji o, u ma jaji. E gbo e, o te bi a se ge ne kin apegbe ko wa ge ma be a time ma we. Ye we ma ro ne kin a time ma we. Nuda we ma ni we nu o ya mi ate. E won se me do tama we na. O da fun we na be de mi aga e na. O ye me na me we awe mo ma go me ni. Ogbe ni. Ke me we ori o me la ma na de. Ike igare. Nuda o me. Ami si o me. Peculiar. We na we me wa zo se. We no need to say. E kina wa ye yo egbe. Hey o. Me ma ni o da fun we ha. O ma. Iyone eni ani egbe. Ya zo ebi yo ya le ra me bi je zo ebi yo. Because oge ni neki na ha do tu agbe be na. O do tu agbe. Yo bo me le. Ye me ni gwa kan. A o me so no na. O da tama me ni tama we. O ihone. Oma. Ihone peculiar. Ya gbin azo ebi yo. Oma. Oni we wa ko buwe wa de do. No. Wana si me bolu. No, se me. Ebi ti asunu ni wi tama we go pass ni me le ya na ria. Ihone. Wa tota. Abo abi pa. Me keni wa be ru le ri na wi take do tama we teme. Restomania! Innocent! Simplicity! Gbono fe kere iya poku ari na gbono fe kere o fe wari wa kere wa ya bebe wa wari wa kere ari gba eko yeye na gba eko e ma ki awe ne I just need to take some substance before I fit go give me a stroke policy. Well, here our bad. The good news is a little bit. Our bad. Boss, when I call you, I see this small boy for me. The same person send a message. He can deliver a message to us. You the craze. Now you bring a small boy come here. Come where I did. The nonsense that be try. Nah, me no go that side again now. What do you want to do, ma? Boss, I will get down on the door. What do you call? That woman, to me, I don't tell me, say, I was one of my family, but they are saying me who you be to her? she just me for now, she said to me, I don't tell her. No, the letter. I found rock, come on here. Next time, we travel. No. If you are run, we try about Bonia. Show no suspects. Ma show me we run to about what we na be dori ba na be na kai. We run na yawa. So this nonsense we try, so don't try me go. Wait, small boy. Afa mo go na ya flesh. EKHOE magia wene gbege EKHOE magia wene gbege EKHOE magia wene gbege Ibiara te kuku ni papa They say nobody there ask me. Papa, Afa. I want to knock. Okay, that's happy this.
If I later, man, they with you, man, they with you. Ona yakin wado. Ona yakin your way wado. If you will have it. Na me mafia we yo ah. Mafia we yo ah ro. Can you go back? You want power kumu. You want la way kiri. They do why you know we are very. So what is it, man? Baby, may not feel what you want. What now you have? And then what time? Another. Oh, when they fair, so when you prepare, not your go be no fair, not to. Eh, not your body on ya. Oh, never not your go for be no. It's not your body on ya. Oh, when you die, who feel who not your people necessary. Who you gonna know? My man said your way. If you are to cook, you papa.
Bàbá ọmọ wa gbọ́ o. Me made bayan. Me made bayan. Iwara plan eh. Ekimi ana wa nyo me ga je. Aro made bayan. Bàbá wọn náà wà gbin me no mi wà. Ẹ ti me yi wa. Osunu je wa pe me gun ari ku go le ni na hina wa ge gbebe Segbe ki aku wa. Eki segbe ki. O sa wese gbegele ra we. egbe ra me egbe ma ra me e mo re ma na na
EKHOE magia wene gbege ata EKHOE EKHOE magia wene gbege ata EKHOE EKHOE magia wene gbege ata EKHOE Ibiara te kukun ni papa ata EKHOE Aita EKHOE ye ye ata EKHOE EKHOE magia wene gbege ata EKHOE EKHOE magia wene gbege ata EKHOE